Olúfàdé òkú Orolu ọmọ Kẹláwẹ̀ ọmọ kẹ̀ẹ́lá gbàrò lé fún ọmọ mo níyàn lé mo jà tẹ́ mo lé po lé mo jẹ lání funfun mo rí o lọ́bàlúwẹ̀ láàjì àdínkù ara àlàwẹ̀ ọ̀pọ̀lọ́ àdínkù ó ti mọ̀ pé wọn ò nípa òun ló ṣe tún yẹn kánú kó kọ̀ǹkọ̀ àdínkù máa níbi ọmọlá o ọmọ ládé ládé aláàfin ò ládé lórí adé aládìkún ṣebóun lágbà fàlàfin tí bí jọba Orolu Adélawẹ̀ ọmọ kẹ̀ẹ́lá gbàrúnlé fún ọmọ ọlá ọmọ oyè ọmọ òsílẹ̀kùn bówó tòsí ọmọ ládéládé Olúfọ̀rọ̀lú orí rẹ̀ ò níjó kú. Ara ọ̀tọ̀ ni ọdún adé ìṣẹ̀ǹbáyé ọdún adé òròlú tọdún 2024 jẹ́ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ àkọ́kọ́ ọrú rẹ̀ látìgbà tí olúfọ̀n tìlú ìfọ̀n òròlú ọba Peter Olúwọlé Ìpàdéọlá Ìlúfẹ́mi lóyè Akínyòóyè kẹta ti dé orí ìtẹ́ bàbá ńlá rẹ̀ gẹ́gẹ́ bí àwọn lókọ̀lẹ́kàn àwọn adarí ìlú àwọn ẹlẹ́sìn àbáláyé ti àtúrí kọmíṣánná fọ́rọ̀ àṣà àti ìrìn àjò gbẹ̀fẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun Ọ̀rẹ́bù Abíọ́dún Òjó alámòjútó àwọn ibùdó ìṣe-nǹkan ìṣẹ̀ǹbáyé lọ́jọ́sí ìyún National Museum tí ó tún mójútó Ọ̀ṣun Òṣogbo ọ̀gbẹ́ni Awórẹni Joseph Àbáyọ̀mí àwọn ọba àwọn àgbà àjòyè àwọn baálẹ̀ àwọn ẹlẹ́sìn Ọbàtálá láti ìlú Ilé-Ifẹ̀ Ìlá-Ọ̀ràngún àwọn ọmọ bíbí ìlú Ìfọ̀n Òròlú kọmíṣánná fọ́rọ̀ àṣà àti ibùdó tó jojú ń gbèsè Ọ̀rẹ́bù Abíọ́dún Òjó tó sojú fún gómìnà Adémọ́lá Adélékè àti alámòjútó àwọn ibùdó tí wọ́n ṣe nǹkan báyé lọ́jọ́sí lọ́ṣogbo ọ̀gbẹ́ni Awórẹni Joseph sọ̀rọ̀ lórí pàtàkì adé ṣẹ̀ṣẹ̀ fún tí í ṣe adé olúfọ́n. Lára àwọn ètò tó wáyé tó jẹ́ kí ọdún adé òròlú tọdún ní ó yàtọ̀ níbi àwọn lókọ̀lẹ́kàn tí ń kí olúfọ́n tìlú ìfọ̀n òròlú ọba Peter Olúwọlé Ìpàdéọlá Akínyòóyè kẹta tí àwọn ọba àwọn ìjòyè àwọn ọlọ́mọba àti àwọn ẹlẹ́sìn àbáláyé sì ń ṣe kábíyèsí sọ́ba. Bákan náà ni àwọn ọmọ bíbí ìlú Ìfọ̀n Òròlú ṣe àfihàn ọgbọ́nú ewì kéké tádániwáyé fi jíǹkí wọn lọ́kọ̀ọ̀kan ìjèjì gẹ́gẹ́ bí bá a pèdè ìlú Ìfọ̀n Òròlú olóyè Olúfẹ́mi Ọlátúyè ṣe ṣáájú wọn. Kó tó wá dayé ọba Adékúnlé ẹ̀rí wẹ̀sìwẹ̀sì kì í jẹ́ mọ́jọ́ méjì ń bínú ikú iná lógún. Adékúnlé ọmọ arígẹ̀sọkùnrin ọmọ òtìpàn àyàwíràn lágòógódò bàbá àdémú akèǹgbè sẹ́nu kọ̀ọ̀kọ̀ mọ́dọ̀láre. Parí kege ayẹyẹ ọdún adé ìṣẹ̀ǹbáyé Òròlú tọdún yìí níbi olúfọ̀n tìlú Ìfọ̀n Òròlú ọba Peter Olúwọlé Ìpàdéọlá Ìlúfẹ́mi lóyè Akínyòóyè kẹta ṣe dé adé tí gbogbo àwọn olúfọ̀n tí wọ́n ti wà lápèrè rí dé lọ́kọ̀ọ̀kan kó tó di pé ó di adé ṣẹ̀ṣẹ̀ fún níbi tí ó ti wúre fún àwọn ọmọ bíbí ìlú Ìfọ̀n Òròlú àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ilẹ̀ Nàìjíríà àti gbogbo àgbáyé. ẹjọ́ ẹjẹ́ kábíyèsí bẹ̀rẹ̀ wúrẹ̀ ẹjọ́ àkú ọdún àkú ìdúró àṣọdún ọdún ìyàwó àṣẹ 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 Mákindé SMY TV.